Ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà. Ìlú Olókè Méjì la wà yìí. Olókè Méjì Forest Reserve lábẹ́ ìjọba ìbílẹ̀ Odeda. Níbi tí àwọn Fulani tí wọ́n ti ya wọlé ní ọjọ́ Sunday tí wọ́n sì pa èèyàn kan ṣoṣo. Tí wọ́n sì tún dúnkokò pé àwọn padà bọ̀. Ní báyìí kò sí ẹnì kankan ní ìlú Olókè Méjì mọ́. Òun lẹ̀ ń wò bí a ṣe ń yá yìí o. Ilé lẹ̀ ń wò yẹn. Kò sí èèyàn kankan ní inú ìlú mọ́. Fulani ti lé gbogbo àwọn ọmọ onílùú kúrò ní ìlú. Ẹni tó sá lọ sí Èrúwà, ẹni sá lọ sí Tèmídire, Abẹ́òkúta àti ibi tí gbogbo wọn ní ẹbí sí. Ìlú ni ẹ̀ ń wò tó ṣòfìfo yìí o. Àwọn Fulani ni wọ́n ń dára yìí o. Olókè Méjì tá a bá gba ọ̀nà Orílẹ̀-Olúgùn wọlé, ó wà ní ẹ̀yìn Olówó. Tá a bá gba ọ̀nà Èrúwà wọlé, ó wà ní ìkọjá Ìdí Ọ̀pẹ. Òun lẹ̀ ń wò yìí o. Kò sí ẹnì kankan ní inú ìlú mọ́. Iṣẹ́ ọwọ́ àwọn Fulani lẹ rí yẹn o. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ bá wa share ẹ̀ kí gbogbo ayé rí o. Eléyìí máa lágbára kẹ ṣó dẹ̀ dìgbà tí Fulani bá lé gbogbo wa nílùú tán, ẹ̀yin ìjọba yìí, ẹ̀yin politician ilẹ̀ Yorùbá, bàbá Tinubu, Ṣèyí Mákindé àti gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, kò wú ni ó ń dò yìí ká ni. Fulani lé àwọn èèyàn kúrò ní Olókè Méjì, Olókè Méjì takọtabo tá a ti mọ̀, tá a ti ń gbọ́ tipẹ́tipẹ́. Fulani ti sọ abúlé wọn dàwòrò, ó ti lé gbogbo wọn nílùú, gbogbo ìlú ti dá páropáro. Ṣó dìgbà tó bá wọlé tó bẹ̀rẹ̀ sí lé gbogbo wa kúrò nílé lẹ́yọ kọ̀ọ̀kan ká tó mọ̀ lọ́rùn. Báwọn púpù ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn bandits yín, àwọn Boko Haram yín tẹ́ ẹ lọ fọwọ́ ara yín kó wá, tí El-Rufai lọ kó wá láti fi lé ìjọba Goodluck Jonathan kúrò nípò. Tó wá di ọ̀ràn sí yín lọ́rùn tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú wọn mọ́. Ṣé rí àrà tí wọ́n fi ìlú dá báyìí? Ṣé rí nǹkan tó ń fara ìlú dá lára? Ní wá bẹ́ẹ̀ ṣe máa ṣe ojútùú wọn nísìn. Ó rí gbàtà bá pa gbogbo aráàlú tán àbí. Wọ́n ti lọ invade yìí báyìí sìn. Wọ́n ti lé gbogbo wọn kúrò nílùú. Ẹ dẹ̀ dákẹ́ mọ́ bẹ̀. Ẹ dẹ̀ declare àwọn bandits, ẹ declare àwọn terrorists. Àwọn Boko Haram yín gbogbo táwọn bandits tán lọ ṣàdúrù àwọn Fulani. Bandits tán lọ ṣàdúrù nǹkan tó ṣe ní Benue. Gbogbo ìlú ilẹ̀ Haúsá yẹn nísìn wọ́n ti na flag wọn sí gbogbo ibi tí wọ́n ti lé àwọn èèyàn kúrò tí wọ́n sọ ọbẹ̀ di ahoro. Rí gẹ́gẹ́ bí Tinubu fẹ́lẹ́ ni àbí kílẹ̀ máa ń pè tí ọmọ Yorùbá nation bá gbé flag sókè sí pé àna flag o àwa náà ti take over bí o ní Tinubu fẹ́lẹ́ ni bẹ́ẹ̀ sì fọlọ́pàá wá wa kiri. Eléyìí táwọn eléyìí ṣe yìí kọ́ kò ń ṣe Tinubu, kò ní fẹ́ lónìí inú. Ẹ ṣe eré o bàbá Tinubu, à ń wí fún yín ẹ gbọ́, à ń sọ fún yín ẹ gbà. Ilé làbọ̀ sinmi, àwọn Fulani wọ́n dáràn wọn mọ̀, òun làwọn Haúsá ti kóra wọn jọ lé yín lórí yẹn. Wọ́n ń sọ fún yín pé àwọn dára àwọn mọ̀, àwọn ò ń ṣara yín, ẹ̀yin lẹ máa ń bìtírè ìran yín. Ẹ ṣe pírẹsidẹ́ǹtì kátẹ̀gbà pé Ọbásanjọ́ tó ṣe ń gbà tán ló ṣe wọ́n lọ́mọ Ìgbò ni, pẹ̀lú gbogbo rádàdá tó Ọbásanjọ́ ṣe ń gbà náà. Ṣé bóyá káyìí débẹ̀ kẹ́ kọ̀rẹ́ẹ̀tì gbogbo rọ́ǹgì ni? Títì mélòó ló dáa nílẹ̀ Yorùbá? Títì Federal Road mélòó lẹ ti ṣe lẹ́nu gbà tẹ́ dé? Ti bọ́dà lẹ̀ kébi yé paráàlú. Fulani ò jẹ́ kán dúró lóko, ẹlẹ́ẹ̀lọ́ ra àwọn machine tẹ́fẹ́ fi máa gbin oko. Gbogbo machine tẹ́ lọ rà tẹ́ bá gbin oko náà tán, kì í ṣe Fulani ló máa padà síbẹ̀ ló máa kẹ́ran jẹ́. Ètò yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe, kọ́kọ́ ṣe yẹn. Mójútó nǹkan àgbẹ̀, mójútó security ìlú. Ó ga o, Ọlọ́run bá wa ṣe o, kò ní pẹ́ kó tó yé yín ṣá. Mo gbàdúrà pé Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín ṣá. Ìgbẹ̀yìn báyìí ló ń dolóku àjà. Ojú yín máa clear, ó máa clear lójú yín. Ṣé bí inú Nàìjíríà yẹn náà lẹ́ máa padà, inú ilẹ̀ Yorùbá lẹ́ máa padà sí. Anyways, ẹni lé sáwọn òkè òkun náà ẹ lè padà síbẹ̀. Ẹ wá mọ̀ pé ilé làbọ̀ sinmi oko, ilé ènìyàn máa ń tún ṣe. Nígbà tí Buhari pẹ̀lú gbogbo wèrè tó ṣe
ẹ lọ wo bóyá túlù ẹ̀ ṣe ẹ lọ bóyá túlù ẹ̀ ṣe Ọbásanjọ́ náà ṣe odidi ọdún 8 ó ṣe ọdún 8 yóò ní ti democracy ó ṣe ti ológun ẹ wo gbogbo ọ̀tà ẹ wo gbogbo ojú ọ̀nà ojú títì òre ẹ wo gbogbo ọ̀nà bó ṣe rí jagajaga bẹ́ẹ̀ bá lẹ́ ẹ ṣe títì ẹ ṣe gbogbo ẹ̀ náà láìsí oúnjẹ nínú tẹ́bi bá panú wọ́n lè bi kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ nígbà tẹ́ ẹ bá jẹ́ káràlú oúnjẹ jẹ ẹ mọ̀ pé Fúlàní ń gbìyànjú láti fi ìyàn mú wa ká tó strike ni ẹ dẹ̀ lajú sílẹ̀ politics nìkan ló wà lórí yín bẹ́ẹ̀ ṣe máa di 2027 ṣẹ́yìn lẹ́lẹ̀mí yín ni ṣẹ́yìn gbogbo yín tẹ̀ ń jà fún 2027 ṣẹ́yìn lẹ́lẹ̀mí yín kárí bàbá Ayọ̀ Adébánjọ náà ṣì wà láyé òun náà máa ṣe fatafata lórí 2027 òun náà ti máa lérí ilẹ̀ pé 2027 là máa lé Tinubu kò ń bẹ̀ ṣẹ́yìn lọ́lọ́run ni àbí kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ máa ní ṣe táyé máa padà máa rántí yín sí rere ẹ dájú ìran yín tó báyìí bàbá Tinubu ọmọ ẹlẹ́ran wá ń jẹ gungun ọmọ ẹlẹ́ran ń jẹ gungun ọmọ aláṣọ wá wọ èkìsà àwa tá a ní ohun ọ̀gbìn tá a ní ohun resources tó dáa tílẹ̀ wa jẹ́ ilẹ̀ ọlọ́ràá ẹ wá gba àwọn gàǹbàrí láyè láti máa tẹ̀ wá lójúmọ́lẹ̀ báṣubàṣu ẹ gba àwọn ìran Fúlàní dènúnù láyè láti máa ṣe wá ṣìkàṣìkò bí ọmọ Yorùbá bá dìde lẹ́nìí tó bá dé òun fẹ́ bá Fúlàní jà ẹ̀yin náà lẹ máa gbógun tì wọ́n gbogbo àwọn tó wà nínú igbó wa jẹ́ ká lágbára àwọn Fúlàní àwọn Haúsá gbogbo àwọn tẹ́ rí pé gẹ́gẹ́ bí bandits tí wọ́n solicit fún ní gbogbo ìgbà tó ń lérí mọ́ yín pé jọ́tẹ̀ bá pè wọ́n ní bàtẹ́ bá pè wọ́n ní terrorist Nàìjíríà máa dàrú mọ̀ pé foot soldier tí wọ́n nìyẹn wọ́n ró wọn lágbára wọ́n mọ gbogbo bí nǹkan ṣe wọlé sínú ilẹ̀ Haúsá ń bẹ̀ yẹn ẹ pera yín níjọba ẹlẹ́ẹ̀mọ́ bí wọ́n ṣe ń rí irinṣẹ́ burúkú ọwọ́ wọn ibì kan náà ti ń rí àwọn wo ló ń kó wọ̀lú definitely kò sí ààbò kankan ìlú yóò safe rárá nìyẹn jẹ́ kó kálukú lọ di region ẹ̀ mú kẹ fún wa ní region àti àbátí ẹ̀ tí fún wa ní Yorùbá nation ẹ pín kó kálukú lọ di region ẹ̀ mú náà ṣé bí regional system náà là ń practice tẹ́lẹ̀ kí ló dé gan wọ́n sẹran mẹ́ran kíkan kankan pa ni kí ló dé kí lẹ́sẹ̀ wa gan ẹ jẹ́ kó kálukú lọ di region ẹ̀ mú rí ṣe nìyẹn Nàìjíríà ti tóbi jù ó ti tóbi jù kọ́tà ẹnìkan lè máa control lọ tí ó bá sí pé Nàìjíríà tí gbogbo wa jọ ń pera wa ṣé wọ́n bí Fúlàní dá kí Fúlàní gbọ́ pé ilẹ̀ Yorùbá lélẹ́yìí ní region tiwa kó dédé kó Fúlàní wá jẹ wá lóko ẹ wá nǹkan ṣe sí o ẹ pín wa kọ́tọ́ tó lọ kó kálukú máa lọ àsìkò tẹ́ ẹ ní opportunity tẹ́lẹ̀ fi pín wa lélẹ́yìí ẹ bá ti miss opportunity yìí ẹ lè má rí irú opportunity yìí mọ́ tẹ́ máa fi kú tẹ́ máa fi jáde láyé àṣírí ni o bàbá Akíntóyè bàbá àgbàlagbà bàbá 90 years bàbá yẹn ń jà fitafita pé kí ìran Yorùbá kò lóko ẹrú ẹ mú olóyè Ìgbòho Àdìsá Májàsọ́lá Ìgbòho ẹ lè kúrò nílùú ṣé nítorí pé ó pé káwọn Fúlàní yìí má pa wá mọ́ kọ́ máa lé àwọn ìyá wa kò lóko kọ́ máa lé àwọn bàbá wa kò lóko kọ́ jẹ́ ká ní kí ààbò kó lè dájú nínú oko wa ní gbogbo ìgbèríko wa ṣé bí nǹkan tí ọmọ yìí dìde fún nìyẹn Buhari wá rí bíi threat wípé ó ń threatening àwọn ará ìlú òun Fúlàní ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá wà nípò wá rí gẹ́gẹ́ bíi pé àbùkù ńlá lélẹ́yìí it's a big slap on Yorùbá rí bẹ́ẹ̀ kẹ́ wá sọ pé òkè Ìgbòho máa padà bọ̀ ńlé o a fẹ́ kó o máa pariwo nǹkan kan o nǹkan tá a kàn fẹ́ kó o ṣe ni pé gbogbo àwọn Fúlàní tó ń wọnú gbó wa bá wa lé wọn kúrò bẹ́ẹ̀ bá wa mú èso pé ààbò wà kẹ́ ẹ jẹ́ kóun náà wà lára àwọn tó máa jẹ́ security yìí tẹ́ máa jọ máa mójútó lẹ̀ Yorùbá kàkà bẹ́ẹ̀ ẹ lé sẹ́yìn odi àwọn ọmọ Fúlàní wá gbanú gbó yín kan wọ́n wá gba gbogbo orí àdúgbò yín kan wọ́n wá sọra wọn dẹ̀rù jẹ̀jẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ò lè gbin àgbàdo wọn ò lè gbin ẹ̀gẹ́ kọ́ forú léṣù kakọ́ sùn ọkàn wọn ò ní balẹ̀ rí yẹn ṣe pé Ìgbòho máa padà bọ̀ wálé o nǹkan tá a fẹ́ lélẹ́yìí bá a mójútó security tó sọ pé fẹ́ ṣe rí yẹn ṣe ẹ lé sẹ́yìn odi àwọn Fúlàní wá ń tẹ̀yìn lójú mọ́lẹ̀ àwọn Fúlàní tẹ̀yìn lójú mọ́lẹ̀ wọ́n sojú yín di egg roll wọ́n ń tẹ̀ bàṣàbàṣà ẹ jẹ́ ṣe ìtẹ́ máa ṣe ẹ ṣe ìtẹ́ máa ṣe kọjọ́ tó lọ àsìkò tẹ́ ẹ nílé lè tó bá di 2027 tẹ́ ẹ rò pé máa wọlé tẹ́ ẹ wọlé tó bọ́ sọ́wọ́ ọmọ Fúlàní bòròrò ìran Yorùbá máa gbé yín ṣe èpè tẹ́ ẹ máa gbà tìran la máa gbé yín ṣe pè gbogbo dọ́tà bá ti jí bá èpè la máa gbé yín ṣe tìran yín lẹ́yìn kẹ́ ẹ ṣàtúnṣe ẹ pé ọmọ Adéyẹmọ wọlé àwọn foot soldier tí wọ́n ní wọ́n ró lágbára ẹ̀yin lé àwọn akọni tí yẹn lé wọn sẹ́yìn odi gbogbo ẹni tó bá ti dìde fún ìran Yorùbá inú kẹ́ ẹ pa wọ́n tàbí kẹ́ ẹ lé wọn sẹ́yìn odi
omi ti fẹ́ ti ẹ̀yìn wọ ìgbín yín lẹ́nu àwọn akíkanjú ti yín òun ni ó kù kẹ́yìn náà pé wọ́n jọ kẹ́rọ wọn lágbára kì í ṣàwọn máa gbèrò ó níbi táwọn máa gbèrò lè jáde pẹ̀lú Fúlàní wọ́n máa ti gbáwọ́lẹ̀ àwa Yorùbá nation yìí ó yẹ kẹ́ kọ́kọ́ rí wa gẹ́gẹ́ bí kẹ́rẹ́ àwa náà gẹ́gẹ́ bí sójà yín ni ẹ ró wa lágbára ẹ kó wa mọ́ra ẹ jẹ́ ká gba ìlú wa wá lánilẹ̀ wa wá lámojú ilẹ̀ wa Fúlàní ò lè wá ẹgbẹ́ ọlọ́pàá DPO Fúlàní ẹgbẹ́ sílẹ̀ Yorùbá ẹgbẹ́ ọlọ́pàá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ yẹn lọlẹ̀ Haúsá báwo làbó ṣe fẹ́ wà ẹ bá wa báwo làbó ṣe fẹ́ wà nílẹ̀ Yorùbá lẹ́yìn kẹ́ ẹ pín kẹ́ ẹ fún wa ní region kónkálukú wà ní region ẹ̀ kónkálukú control region ẹ̀ ìkan ẹyọ kan tó lè fún wa ní àlàáfíà nìyẹn tí Fúlàní òfin ní máa invade wa mọ́ ẹ bá wa ṣe kódà ẹ bá wa ṣe kódà ìtàn onígbàgbé yín ìtàn onígbàgbé yín Buhari kí ni ẹ̀ṣẹ̀ májàsọ́lá Ìgbòho kí wọ́n tó lọ invade inú ilé ẹ̀ láago kan òru sáago méjì tí wọ́n dẹ̀ pààyàn sínú ilé ẹ̀ mọ̀ pé ó rí Ìgbòho gẹ́gẹ́ bí threat sí àwọn ìran tiẹ̀ ni inú Nàìjíríà yẹn lẹ́wà tí Buhari ti mú páìpù epo tó ti rí lọ láti bí lọ sílùú ẹ̀ ní Nìjẹ̀ lọ́hùn tí wọ́n ń fa epo wa láti Nàìjíríà oríṣiríṣi nǹkan ni wọ́n dánwò àwa wí tán ẹ̀yin wà ń power àwọn tó jẹ́ kákọ́ọ̀sì APC yín nìkan lẹ kó mọ́ra kó gbogbo ọmọ Yorùbá mọ́ra kẹ́ ẹ fín ẹ tó máa yẹ kí eléyìí tọ́ sí kẹ́ ẹ jẹ́ kó tọ́ sí kì í ṣe pé kẹ́ ẹ pín national cake nìkan ẹ̀tọ́ la fẹ́ ẹ ṣe ẹ̀tọ́ tó máa kárí gbogbo ìlú ẹ fún wa ní regional ẹ jẹ́ ká wà ní ẹ fún wa ní regional then ẹ fún wa ní state police ẹ jẹ́ ká ní agbára ẹ jẹ́ ká lágbára ká control ilẹ̀ wa fúnra wa nǹkan tá à ń sọ fún yín nìyẹn ọlọ́pàá ilẹ̀ Yorùbá àwa fúnra wa la lè control wa la lè ṣọ́ ara wa ẹnìkan ò lè ṣọ́ wa tí ààbò bá ti dájú tí ebi dẹ̀ ti kúrò nínú ìṣẹ́ wàláhì gbogbo ìtókù lẹ́sọ̀lẹ́sọ̀ ló máa wọlé síbẹ̀ lẹ́sọ̀lẹ́sọ̀ ló máa wọlé síbẹ̀ ẹ ní strategy ẹ dẹ̀ lọ sí presidential ẹ lọ sí president kínní ẹ lọ jókòó sí fìlà ṣáà ní kẹ́ lọ jókòó síbẹ̀ kẹ́ máa bá àwọn Haúsá rojọ́ ni ẹ bá ti believe pé tí Haúsá ò bá ti support yín nínú ìbò ẹ lè rí ìbò nígbà tí ẹ túnlẹ̀ Yorùbá ṣe kẹ́ ẹ jẹ́ ká wà ní region kó kálukú wà láàyè ẹ kò jù bẹ́ẹ̀ lọ.